ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho. Wọ́n ti gba èmi àtàwọn 11 lẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní ajínigbé. Báyìí ó ṣẹlẹ̀, ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Ọmọ Yorùbá, èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o. Kódà ọ̀rọ̀ yìí ó dàbí miracle. À ń sọ fẹ́yìn èèyàn wípé tó bá gbé security ilẹ̀ Yorùbá fún olóyè Sunday Igboho, kò ní sí kankan tó ń jẹ́ insecurity mọ́. Ẹni rọ́là ń pa. Ẹlẹ́kẹta tí kìíní ìmà ṣẹlẹ̀ ní ẹjẹ́ kọ́kọ́ ibi tí ìkọ́ yẹn ti kọ́kọ́ ṣẹlẹ̀ fún yín. Nígbà yẹn tó ṣẹlẹ̀ gbogbo èèyàn ló gbọ́ yẹn, ṣùgbọ́n eléyìí tó ṣẹlẹ̀ yìí nísìn ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ láàná yìí ló ṣẹlẹ̀. Now ẹjẹ́ kọ́kọ́ sọ ibi tí ìkọ́ yẹn ti kọ́kọ́ ṣẹlẹ̀ fún yín. Tẹ́ bá rántí ìgbà kan ta lọ sọ́dọ̀ ọba Onímẹ̀kọ of Ìmẹ̀kọ, I think it's last year or so tí màá ṣe mistake, ta lọ ta pọ̀ gan tí gbogbo ọmọ Yorùbá wá pàdé wa ní ààfin ọba Onímẹ̀kọ of Ìmẹ̀kọ. Báyìí wà bẹ́ẹ̀ jẹ́ tá à ń ṣe meeting, bẹ́ẹ̀ ni oríṣiríṣi intelligent information ń wọlé. Tẹ́ bá rántí dáadáa, ẹ̀yin tẹ́ bá lọ wo fídíò yẹn, ẹ rí i pé níbi ta ti ń record ọ̀gá DSS kan wá tó ń jẹnu wúyẹ́wúyẹ́wúyẹ́wúyẹ́ sí kábíyèsí létí, tí kábíyèsí ní kò sí ohun tó jọ tó bá fẹ́ sọ sọ́kí ọmọ àwọn ni Sunday, ó wá kí àwọn ni, ó wá dúpẹ́ lọ́wọ́ àwọn ni, sọ ohun tó bá ṣẹlẹ̀. DSS sọ pé òkè ìgbà tó wá tún ṣe díẹ̀, DSS yẹn tún wá dúró síwájú aláyé. Ó ní káláyé ìyẹn bàbá olóyè Sunday Igboho, ó ní kó sọ fún gbogbo àwa mídíà ká pa kámẹ́rà, kò lóye kọ́ bùṣì tiẹ̀ wọ́n lè dànù máa fẹ́ kọ́ ọgbẹ́ni kó wájú mi gbogbo àyẹn kẹ̀dẹ̀ rí ara ń kan bàbá wọn ti fọlé Sunday Igboho lẹ́gbà yẹn. Now ìgbà tó kù díẹ̀ ká lọ nìròyìn kọ́ kàn wá lára àwọn èèyàn wa tó wà ń bẹ́ẹ̀ tó jẹ́ lára àwọn tó jẹ́ bíi gbòógì ìlú yẹn, ọmọ ìlú yẹn wà láàrin wa. Ó wá ní ṣàlẹ̀ believe pé wọ́n jí ẹnìkan gbé, ìyá àgbàlagbà kan gbé. Àwọn Fúlàní àmọ́ wíẹ̀rì bá ò tí wọn, àwọn ti fọ́nu gbó, wọ́n ti fọ́ everywhere, wọ́n ti ṣe gbogbo ẹ̀. At the end of the day, ìjọ tó lóye Sunday Igboho dé, àwọn Fúlàní wọ́n fi ìyá ẹ̀ sílẹ̀, wọ́n sá lọ. Bí ìyá ẹ̀ ṣe gba òmìnira nìyẹn. Ọmọ Yorùbá, ohun tó máa ṣẹlẹ̀ ta fi máa ráàánú gbà, Ọlọ́run á jẹ́ kó ṣẹlẹ̀. Ohun tó máa ṣẹlẹ̀ tí ayọ̀ wa fi máa dé, tí ìdùnnú wa dé, tí oore ọ̀fẹ́ Ọlọ́run tí òfin ní fi wá sílẹ̀, Ọlọ́run á jẹ́ kó máa ṣẹlẹ̀ sí wa. Now that is that about eléyìí yàtọ̀ o. Eléyìí tí mò ń sọ yìí, ẹni yìí gangan ló fẹnu ara ẹ̀ sọ, ló fẹnu ara ẹ̀ sọ fáwọn èèyàn wa láàánú òde yìí ní ìpínlẹ̀ Kogi. Wọ́n ní wọ́n jí ọ̀gbẹ́ni kan gbé, eléyìí ọkùnrin leléyìí wọ́n jí gbé. A ti máa lọ bí oṣù bíi 2 sí 3 tí n bá ṣe mistake. Ọ̀nà ń béèrè fún 30 million. Àwọn fámìlì ẹni yìí wọ́n ti fi 5 million bẹ́ẹ̀ wọ́n ti bẹ̀ wọ́n according to kọ́ta gbọ́ allegedly. Wọ́n ti bẹ̀ àwọn Fúlàní, wọ́n ti bẹ̀ wọ́n látòrí 1 million lọ́wọ́ kọ́ fi ń bẹ̀ wọ́n tó fi rí 2 million, tó fi rí 2.5, tó fi rí 3.5, tó fi rí 4 million, tó fi dórí 5 tó fi bẹ̀ wọ́n last. Wọ́n ní láíláí pé wọ́n ti rẹ̀ dípò àwọn máa pa bọ̀bọ̀ yẹn. Bọ̀bọ̀ tàdé ń sọ̀rọ̀ èyí, òun ni breadwinner nínú family ẹ̀. Torí ẹ jẹ́ ká máa ṣe dáadáa, ọmọ Yorùbá, ẹ jẹ́ ká máa ṣe dáadáa, ẹ jẹ́ ká máa wà positive. Oore ò gbé o, oore kò gbé. Ẹni tó bá ń ṣe dáadáa kó tẹra mọ́. Àwọn àgbà nílẹ̀ Yorùbá wọ́n máa ń sọ̀rọ̀ kan, wọ́n ní o lè ṣoore fún Táyé kó dára Kẹ́hìndé ni wàá ti jàǹfààní ẹ̀. O lè ṣoore fún Ìdòwú kó dára Ìdògbé ni wàá ti jẹ́. Ọmọkùnrin tá à ń sọ yìí, ó jẹ́ ọmọ kan tó dá nínú Kogi gan, ó popular gan. Wọ́n jí gbé. Àwọn ẹbí ẹ̀ láti bí oṣù bíi 3 ni wọ́n ti ń bẹ̀bẹ̀, lọ́ ti ń sunkún tí bànújẹ́ ti wọlé wọn. Now gbogbo àwọn ọ̀dọ́ nílùú Kogi, ní Kogi state,
gbogbo wọn ó ti pẹ́ tí wọ́n ti ránṣẹ́ sí èmi personally, kódà gan títí kan àwọn olóyè ìlú, olóyè ọba ìlú mélòó mélòó tí wọ́n ti pè mí tí màá sọ fún wọn pé bẹ́ẹ̀ ṣe ń pè mí ẹ kàn ń waste time yín ni. ohun tẹ máa ṣe ni wípé tẹ bá fẹ́ jẹ́ kó lóye Sunday Igboho kó dá sọ̀rọ̀ yín, ẹ rán àwọn àgbàlagbà wá sílé wọn ní sókà kó wá bá wọn kó wá ṣàlàyé fún wọn. Movement wa ìsinyìí ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀, tẹ bá wò dáadáa ẹ̀yin náà rí pé ó ti yàtọ̀ lóòótọ́ sí ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Nísìnyìí a kò lè jáde lọ ṣèkọ́ láì ṣe pé àwọn bàbá wa tó jẹ́ lọ́balọ́ba wọn lọ́wọ́ sí. Ìlú tá bá fẹ́ lọ ọba ìlú wọn gbọ́dọ̀ lọ́wọ́ sí, gbogbo àwọn aráàlú wọn gbọ́dọ̀ lọ fọwọ́ sí láti wá gbà wọ́n lẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní ajínigbé. Torí pé ohun tó wà lẹ́sìn ó kọjá wọ́n ní mo sọ bẹ́ẹ̀ yàrá Kwara bẹ́ẹ̀ nígbà tẹ́ pè mí lóòótọ́ mo súnmọ́ bàbá wa olóyè Sunday Igboho, mo jẹ́ ìkọ́nà àwọn ọmọ tó súnmọ́ wọn jù, lóòótọ́ ni kò ń ṣe rọ́, but ṣó máa dá kí máa tọ̀ yín ni? Kò ní dá tí bá ń tọ̀ yín, tẹ́ ẹ̀ retí wọ́n ń bọ̀ tó fi pa gbogbo yín tán. Ẹ̀jẹ̀ yẹn ó ṣeéṣe kó wà lọ́rùn mi, kó má bá wá rí bẹ́ẹ̀ ni mo ṣe lahùn fún yín. Ẹ wá àwọn àgbààgbà bójá àwọn olóyè nínú ìlú bíi ti yín tẹ̀ ń bá mi sọ̀rọ̀ yìí, ẹ lọ kẹ gbéra kẹ máa bọ̀ Ìbàdàn kẹ wá ṣàlàyé fún wọn. Nígbà táwọn ará Kogi tó ń pè àmọ̀ràn tí mo fáwọn ará Kogi nìyẹn, àwọn ará Kogi to God be the glory wọ́n dẹ̀ gbọ́ sí mi lẹ́nu, wọ́n dẹ̀ rán àwọn olóyè bíi 2 sí 3 wá sí Ọ̀yọ́ state kó wá bá ní Ìbàdàn ní kó wá bá olúwa mi olóyè Sunday Igboho ní sókà. Wọ́n dẹ̀ wá, wọ́n sọ̀rọ̀, wọ́n jọ ya plan, wọ́n ṣe everything. Ok, kò sí wàhálà, a máa wá sílùú yín jọba ẹ̀. Wọ́n dẹ̀ wá. Wíwá tí wọ́n wá yìí kó tó di pé wọ́n wá tẹ bá rántí, ẹ̀yin tẹ tí ń tẹ̀lé mi lọ́jọ́ tó ti pẹ́ ẹ̀ mọ̀ kó tọ́ lọ́rọ̀ tí mò ń sọ yìí. Kó tó di pé aṣọpá ń bọ̀ ní Kogi, àwọn olóyè yẹn wá, wọ́n wá ṣàlàyé, wọ́n ṣe lẹ́yìn yẹn kò jùjọ́ 3 lọ ní ìkan náà àwọn olóyè yẹn bá pariwo síta, Ìgbòho ṣé adúpẹ́ o ṣé o, pé látìgbà tí àwọn ti sọ síta táwa mídíà náà ta ti announce ẹ̀ pé olóyè Sunday Igboho ń bọ̀ ní Kogi o, látìgbà yẹn ni àlàáfíà ti dé Kogi. Eléyìí tí mo wá fẹ́ sọ yìí ó yà mí lẹ́nu. Ọ̀nà àwọn tó gbé bọ̀bọ̀ yẹn tó ti ń fi 5 million bẹ̀ tí wọn ò gbọ́, tó ń fi oríṣiríṣi nǹkan bẹ̀ tí wọn ò gbà, tí wọ́n ló dìgbà tó yẹ bá pé 30 million. Ẹni ẹ sọ débi ń pé ó ní àwọn 12 péré làwọn wà lọ́dọ̀ wọn, pé 11 àbí 12 làwọn wà lọ́dọ̀ wọn, pé ẹni òun lówó ẹ̀ kéré jù 30 million. Ó náwọn eléyìí they are professional, kò kí ń ṣe just Fulani anyhow Fulani. Wọ́n ní tá bá rí mọ́tò ńlá bọ̀gìnì tí wọ́n ń lò, ẹ̀rọ Ọlọ́run á bá wà. Wọ́n ní tí mọ́tò ẹ̀ kéré jù ni wọ́n ló ń lo Lexus 350, ajínigbé lo Lexus 350. Ó ní òun ní mọ́tò ẹ̀ kéré jù. Ṣé Lexus if you don't pay àbí Mercedes Benz format 350 or so, Steve ṣàlùpẹ̀ mọ́tò ẹ̀ sámi ìrántí dáadáa mọ́. Ó ní tá bá ráwọn eléyìí a ti mọ̀ pé iṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn, wọn ò dẹ̀ kí ń dédé gbéyàn. Àwọn eléyìí ò kí ń gbé ẹni tébí bá ń pa, wọn ń ṣe àwọn tó kọ̀ máa wọ ìlú tó máa kóyàn ẹni àwọ̀ rárá. Àwọn eléyìí máa ń ní target. Lágbájá bá iṣẹ́ kọ́lé ni, ilé tó kọ́ nígbà tá value lé yẹn á fẹ́ wọ 500 million, ó yá ẹ̀ka gbékagbá 50 million lọ́yẹ̀ tàbí 100 million. Wọ́n náà àwọn eléyìí wọn kì í gbéyàn kan ju yàn lẹ̀. Only but ohun tó wá ṣẹlẹ̀ tí ẹni yìí fi gba òmìnira ọ̀nà ara ní, tẹ́ bá wò dáadáa ọ̀nà tó yẹ kí agbàwọ̀ Kogi kọ́ ni mọ́tò àwọn èèyàn wá gbà. Ẹnìkan wà láàrin wa tó lóhùn mọ́nà tó dóhùn ló lead, at the end of the day ibi tó lọ mú wa gbà ẹ̀yìn ìlú ló lọ mú mọ́tò gbà instead of kó mú gba wájú. Ọlọ́run ló mọ̀, tó yẹ ni mo ṣe máa ń sọ fáwọn èèyàn pé ẹni tí ta bá ń ṣe
ẹ jẹ́ ká wà plain, ẹ jẹ́ wà transparent, torí pé kí ni yàtọ̀ sọ́lọ́run anything tó bá ń ṣe láyé ní lọ́kàn pé ẹnìkan wà tó ń wú ẹ̀. Mi ìsọpọ́ lọ́hùn ẹnìkan wà tó ń wú ẹ̀ tàbí ẹnìkan wà tó ń taṣẹ́ ẹ̀ síta lẹ́sẹ̀kẹsẹ̀ with immediate effect. Ọlọ́run ló mọ bí formation ṣe kọ àwọn wèrè yẹn lára, ọ̀nà bí tó wà gangan ẹgbẹ́ igbó tí wọ́n kó àwọn ènìyàn sí ní underground tá gbọ́ gangan la fẹ́ gbà. wọ́n ní ìgbà pé ibi táwọn ilé tún ya wèrè dé wọ́n lo walkie talkie, kò ń ṣe walkie talkie 5 kilometre o, walkie talkie wọn at least wà wọ́n bí i 10-20 kilometres away. pé ìgbà tó kọ́ yà àwọn kọ́ gbọ́ ṣíyázúà ẹ̀mọ̀ wọ́n ń sọ èdè haúsá, wọ́n ń sọ fúlàní, wọ́n ń sọ haúsá pé ó ti ń bọ̀ o, ó ti rìn nìkan o, ó ti ṣe kíní kan o. ẹ̀mọ̀ jìnnìjìnnì bó wọ́n wá sáré mú okùn, wọ́n de àwọn tó jẹ́ victim wọn, wọ́n káṣọ sí wọn lẹ́nu, wọ́n dè mọ́ wọn, wọ́n di ẹsẹ̀ wọn, wọ́n di ọwọ́ wọn, wọ́n dẹ̀ ṣe kíní, wọ́n ṣáà pé kọ́ má lè ráyè pariwo síta bí nǹkan kan. Nígbà tó tún yá ìkóná wá sọ pé bóun ṣe ń wò ọ̀dọ̀ àwọn ló ń bọ̀ o, kíníkan o, ọ̀dọ̀ àwọn ní Ìgbòho ń bọ̀ kíníkan o. Ọlọ́run dẹ̀ wá ṣe náà ibi tó wà gẹ́lẹ́ ní convoy face bó ṣe gbé bọ́dì tó sá lọ tó fà àwọn ènìyàn lẹ́yìn yẹn, bó ṣe sá lọ ó fà àwọn ènìyàn lẹ́sìn bẹ́ẹ̀. Nígbà táwọn mọ́tò èèyàn wa táwọn èèyàn wa ń lọ, àwa gbọ́ pé ìkọ́nà àwọn mọ́tò tó tẹ̀lé wa táyà ẹ̀ gbéṣù, kábíyèsí Elédùmarè, táyà ẹ̀ gbéṣù, kò dẹ̀ sí fọgànẹ́sà ní ọgbà àdúgbò yẹn. Wọ́n náà bẹ̀rẹ̀ sí ní fọ́ everywhere, wọ́n ń wá ibi táwọn yẹn ti ń rìn ìlẹ́gà káàkiri ni wọ́n ti ń gbọ́ ohùn. Ó dà pé bóyá aláboyún yẹn bímọ síbẹ̀ ni o, bóyá gbọ́mọ kókó dání ni omi ìmọ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní gbóhùn ọmọdé, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n to be honest. Nígbà tó débi tọmọ yẹn ti ń ké, wọn ò rí ọmọ kókó kankan, wọn kódà wọn ọ̀rẹ́ ni tó lóyún. Ṣe bíbí láti ilé sọ́kàn bọ́ gbìgbì at the end of the day bọ́ ṣe rí àwọn tí wọ́n jí gbé nìyẹn tó gba òmìnira. Olóyè Sunday Igboho gan ò mọ̀, gbogbo àwọn tó jẹ́ security wa, because mọ́tò tó takú yẹn lára àwọn ọmọ ìlú yẹn tó fẹ́ tẹ̀lé wa ni, kò ṣe convoy wa. Ṣe ìpọ́nà ń tóbi ẹni tí wọ́n ti mú láti bí 3 months pẹ̀lú àwọn bí 10 or 11 others tó ti ń fowó bẹ̀ wọ́n, tó ti ń bẹ̀bẹ̀, tó yarí pé 3 million. Ẹni ẹni owó òun ló kéré jù, páwọn tí wọ́n gbé big man ni wọ́n, pé òun nìkan ló gbé nílùú yẹn, gbogbo àwọn yòókù wọ́n ṣe ọmọ ìlú yẹn because ẹni yẹn popular. Tó bá yẹ pọ̀ ọmọ ìlú yẹn ni wọ́n, ó máa mọ̀ ìyẹn rí àbí tí wọ́n kó wọn sí yẹn. Ṣe rí pé Ìgbòho ẹni tọ́lọ́run wọn ni, ẹni tó ṣe fi iṣẹ́ ogun wọn ni, ẹni tí security kẹ́ni tó yẹ pé tó bá gbé security fún àlàáfíà máa jọba ilẹ̀ Yorùbá ni, ẹni tó yẹ pé tọ́lọ́run bá ṣe tó bá gbé security fún ó máa dáàbò bò wá, ó máa secure ilẹ̀ Yorùbá, wọn ò ní máa pa àwọn èèyàn pàkópa mọ́. Mo sọ fún àwọn Fúlàní ohun tí wọn ò tó lọ máa ń pera wọn. Mo máa ń sọ fún yín dáadáa, àwọn Fúlàní tá bá yọ tìbọn kúrò wọn ní kankan, ọ̀bẹ, àdá, dágà, sọ̀ndà nkankan ni wọ́n fi ní agbára tí wọ́n ní. Ìmí tó bá lógún jù nu wọn ló máa láyẹta, ó pọ̀ jù nìyẹn ayẹta. Àwọn okay, nígbà tí wọ́n gbọ́ pé Olóyè Sunday Igboho wọ́n ṣe dúró, ó yẹ kó dúró, ẹni títà ẹ̀ wá jò yẹn kó padà kó fìrí wọn pẹ̀lú wọn, kó wá sọ fáwọn káà wá débẹ̀, kó wá sọ pé àwọn mọ̀ bọ́yìn, wọ́n á mọ̀ pé àwọn mọ̀ bọ́yìn, kó wá sọ pé àwọn ọmọ bọ́ ṣe wọ́n á mọ̀ pé àwọn ń kọ́ṣẹ́ ni, pẹ̀lú àwọn security tẹ̀lé wa. Yes, government security tẹ̀lé wa.
Kogi State Government Security ó wà láàrin àwọn tó tẹ̀lé wa torí pé kí ni wọ́n á gbà sí fún wọn jù ṣùgbọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bọ́lá ó ṣe kọ́ nìyẹn. Ó jẹ́ kí n ṣó ojú ẹ nìyí bọ̀ wọ́n ní ká má ì tí ì ṣó ojú ẹ kódà ká má ì tí ì dárúkọ ẹ. Bẹ́ẹ̀ ni order from ọba ìlú ní kó má ì tí ì ṣe anything bá ṣe gbọ́. Tó bá possible mo sì lè padà gbé ẹni yẹn wá kí a interview wọn kó wá sọ ìrírí wọn fún wa. A sọ fún yín pé àwọn Fúlàní ló ń jíyàn gbé ní Ọ̀làǹpá ẹ wo gbogbo state tó bá jíyàn gbé ní Abẹ́òkúta Fúlàní ni, tó bá jíyàn gbé lẹ́kọ̀ọ́ Fúlàní ló jí wọn gbé, tó bá jíyàn gbé ní Ọ̀yọ́ Fúlàní ló jí wọn gbé, tó bá jíyàn gbé lẹ́kìtì Fúlàní ló jí wọn gbé, tó bá jíyàn gbé ní Ọ̀ṣun anywhere ní gbogbo south west Fúlàní ni. Fúlàní kan náà yìí ní Sàràkí former senate president Nàìjíríà ló ń sọ pé òun ò ní lajú òun lẹ̀ kọ́ cheat wọn. Ta ló fẹ́ cheat Fúlàní? Ṣé Fúlàní tó gbébọn tó ń pa àwọn èèyàn káàkiri ṣé yẹn ni wọ́n fẹ́ cheat? Ṣé yẹn ló fẹ́ yàn jẹ? Ṣé òun fún ara ẹ̀ ò ti máa yan àwọn èèyàn jẹ kò ti máa yan àwọn èèyàn pa? So ọ̀pọ̀ wò kágbọ̀n kó tó di pé màá wá bọ́ sí pèlè kejì. Ẹ má gbàgbé o mo ní accommodation problem. Ilé tí mò ń gbé nílùú ní orílẹ̀-èdè tí mo wà yìí wọ́n ti ta ilé yẹn fẹ́ lómi, wọ́n dẹ̀ ti fún gbogbo wa ní ìwé ká jáde nílé. Ẹ ṣàánú mi, ẹ má wò mí níran o. Ẹ̀yin olólùfẹ́ mi ẹ má wò mí ràn, ẹ ṣàánú mi o. Mẹ́bà yẹn kó dìgbà tí wàhálà ńlá bá ṣẹlẹ̀ sọ́tà mi because ibi tí mo wà kò save. Ẹ̀yin tẹ́ bá mọ̀lù tí mo wà ẹ mọ̀ nǹkan tí mo ń sọ. Tó bá ní kéèyàn jáde níbi tí ó bá jáde wọ́n máa ń dá nǹkan sílẹ̀ fún wọn. Èmi tí mo dẹ̀ lọ́mọdé wọ́n lè gbé ogún kọ́ dà sí ẹnu olúwa ẹ̀. Kẹ́kọ̀ọ́ gbọ́ pé ọmọ àkọ́kọ́ kú, ẹlẹ́kejì kú, ọmọ kẹta kú. Lágbára Ọlọ́run àwa ò ní rírú ẹ̀. Ohun táwa ti gbọ́ tó ti ṣẹlẹ̀ nílùú tí mo wà yìí àwọn láńlọ́ọ̀dù ìlú yìí wọ́n ya olórí burúkú débi wípé wọ́n lè mú ejò kọ́ jù sínú dé. Tó bá ní kéèyàn jáde tí ó bá jáde wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ lóye dáadáa. Kódà mo sọ̀rọ̀ ẹ fẹ́ nìkan ẹni àwọn máa ń ṣe Germany náà dáadáa. Tó bá lé ilé tó bá ti lọ wọ́n á dá nǹkan lẹ́fẹ̀ẹ́yàn tàbí kọ́ kó bá ẹni yẹn kó ṣáàlì lọ. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má jẹ́ kí tèmi rí bẹ́ẹ̀. Ẹ ṣàánú mi, ẹ má wò mí níran. Àwọn èèyàn wa kọ̀ọ̀kan tí ń nawọ́ sí mi gbogbo owó tá à ń wá nísìnyí ní náírà kò ju bí abẹ́ 1.1 million lọ. Ìyẹn tí réètì ò bá change o. Ṣé mọ̀ pé cedis sefa sí náírà ojoojúmọ́ ló ń change, ojoojúmọ́ náà ni dọ́là ń wálẹ̀, ojoojúmọ́ ló ń lọ sókè, fluctuation ṣẹlẹ̀. But nísìnyí báyìí tí bá rí 1.1 nísinsìnyí tí mo kó mọ́ tọwọ́ mi ilé tí mo fẹ́ gbà ti bọ́ sí. Ẹ ṣàánú mi, ẹni tó lọ bá búùkù fún ẹ lè fún mi super sticker. Yes, ẹ lè fún mi super sticker sórí fídíò yìí, is part of support. Ẹ̀yin tó bá dẹ̀ gẹ́gẹ́ fún wa ní physical cash tàbí fẹ́ ṣe transfer fún wa 02141687004. Ẹ má wùwà mí o tọ́lọ́ ní kẹ́ mọ́ mi lára 02141687004. GTB Williams Olúwatósìn ẹ̀ máa rí Sàánú 02141687004 GTB. Fẹ́yìn tó bá fẹ́ pè mí fún one thing or the other tàbí ẹ ti fún mi ní kọ̀ọ̀kan tí mi ti torí mi rà láti bẹ́ẹ̀ ni àfi tí bá check balance mi ni màmá pé owó ti wọlé tàbí tí yàn bá ju receipt fún mi. So ẹni tó bá fẹ́ ju receipt sí mi kẹ́ pè mí sórí +229 01 57 74 79 70 +229 57 +229 01 57 74 79 70 for the last time +229 01 57 74 79 70 tàbí 081 76 03 4216 081 76
034216 WhatsApp only. Kẹ́lẹ̀ gbé polówó ọjà fún wa tàbá yín kò sí ọ̀tẹ̀ gbé fún wa tá lè polówó fún yín anything on earth. Yes, I'm ready to advertise it for you providedly tó jẹ́ nǹkan tó jẹ́ new tí o ṣe kọ́ tó máa bá yín polówó tó bá padà máa ní tó máa padà fi ọlọ́pàá gbé olúwa ẹ̀ tàbí kankan àlè wàhálà o. Ẹ̀yin tí business yóò bá mọ́ ẹjọ́ tó yọ lọ́hùn ẹ má déwájú máa bí kẹ má ṣe wàhálà títọ́ yín ló fò. Yes, ẹ support mi o, ẹ ṣàánú mi tẹ́ bá wo tèmi kẹ́ wo tàwọn ọmọ mi o, ẹ ṣàánú mi. Àwọn tó ń fi mí ṣe èyẹ pé kẹrí máa bí ó ń tọrọ owó ó fẹ́ gbalé wọ́n ti lè jáde nílé wọ́n ti ṣe kíníkan kìnìkan bọ́lọ́ ń ṣe fẹ́ lásìkò yìí nìyẹn. Èmi dẹ̀ ń sọ o, mi nítorí ẹ̀jẹ̀ jẹkújẹ, mi nítorí ẹ̀ lọ gbé àfọ̀ṣẹ kí máa fi tọrọ máa fi gbowó lọ́wọ́ àwọn èèyàn. Bẹ́ẹ̀ sì rèé mi nítorí ẹ̀ lọ gbowó lọ́wọ́ àwọn olóṣèlú tàbí kí lọ gbowó tí ò jẹ́ kí n gbà. Ẹ̀yin èèyàn wa, mo fi àlùkò yá níbùrà fún yín. Lẹ́nu ìgbà tí mo fi ní mo ní accommodation problem yìí oríṣiríṣi offer ti wá but 99% tiẹ̀ mo turn it down tó túmọ̀ sí pé mi accept anyone níbẹ̀. Ok, kíkọ yan ilé fún yín níjẹta yìí kódà tó bá possible gan kí tó parí show yìí mo lè play conversation wa fún yín kẹgbọ́ tó bá possible. Now ẹni yẹn pè mí ó ní máa bí à ń bẹ sọ òògbọ́ ó yàwó ń sìn àwa la lé ẹ kúrò nílùú tó ìjáfù ló bá òótọ́ dẹ̀ ni ẹni tó bá mi sọ̀rọ̀ yẹn bó ṣe ó ṣàlàyé àwọn kọfí tí ìbìlẹ̀ sọ sórí afẹ́fẹ́ ó ṣàlàyé fún mi tí mo fi mọ̀ wípé ó mọ̀ nípa àwọn tó wá àtàkì mi. Onígbàtọ̀ kọ́kọ́ gbé wá fún ẹ tó gbọ́ ẹlẹ́kẹ̀ẹ́ tó dé lẹ́kẹ̀ẹ́ta tó ṣe bẹ́ẹ̀ ní pé orí ẹ dàrú ṣáfà jùlọ wọn ẹ ó sọ fún mi bẹ́ẹ̀ ni o. Ó ní kí n wò nísìnyí èmi táwọn èèyàn nífẹ̀ẹ́ lórí social media tí mo láwọn tó pọ̀ tẹ́pọ́ ló ń jẹ́ kó máa tẹ̀lé mi wọ́n ń wá ordinary 1.5 million ń wá tì mo ní kó ó ṣe mo dúpẹ́ ó ní ẹ nísìnyí ṣé mo ti ṣe tán mi ì dárúkọ political party tí gbogbo yín mọ̀ ní kódà fẹ́lẹ̀ kó wà náà tó popular jù ẹ máa bí aṣọ rèé fìlà rèé àdèmá kọ́kọ́ fún ẹ ní 5 million tá a fẹ́ fún ẹ yẹn pé kò kàn fi bẹ̀rẹ̀ iṣẹ́ ni o wàá máa gba weekly allowance wọ́n tún mẹ́nu bà àwọn kankan náà tí mi fẹ́ sọ sórí afẹ́fẹ́. Mo lè sọ fún wọn mo nílò tọ́ mo nídìí owó mo nídìí mọ́tò mo nídìí kí àwọn family mi ká tètè move out of ibi tí mo wà ìdúró dangerous but tí n bá gba owó yìí lọ́wọ́ yín nísìnyí ṣé ẹ rò bó proper wọ́n ní why not pọ́lọ́run ló rán àwọn sí mi tí màá dẹ̀ ti fi lè gbà báwọn ni wá bá mi mọ́ àánú èmi ló ṣe àwọn kíníkan mo ní ẹ ṣé mo dúpẹ́ mo ní nǹkan kan kí n gbowó yìí ó tẹ́ mi lọ́rùn kó da ìwọ̀ tá mi síta ó tẹ́ mi lọ́rùn kíkan ṣe ọ̀tá wa because tí n bá gbowó yìí nísìn ẹsẹ̀kẹsẹ̀ wọ́n máa ju ìsìtì yẹn síta gbogbo conversation wa wọ́n á rìkọ́ọ̀dù ẹ̀ mi wà nílé sòótọ́ ọ̀rọ̀ anytime tí bá jáde tí bá sòótọ́ ọ̀rọ̀ wọ́n á send conversation wa sí pé sórí tó bá tètè lọ gbé fídíò yẹn wálẹ̀ gbogbo ayé ló máa gbọ́ nǹkan tó bá jọ ṣe ti lè fi jú ẹ mọ̀ a lot of people máa fi threaten mi kọ́ tiẹ̀ máa ṣe yẹn gan èmi personally I'm not interested in politics for now mi ẹ gbàgbé pé bí a mò ń support Tinubu pé bí a mò ń lẹ́jọ́ mẹ́ta yìí mò ń ṣe fídíò tí mo fi ń support gbogbo kan tó tí mo fi ń justify àwọn actions wọn kọ̀ọ̀kan ohun tèmi rí lárídájú ni mò ń sọ lórí ọ̀rọ̀ security tí mo ní Tinubu ti ń try tí wọ́n bá ṣe máa sọ pé wọ́n ṣe bàbá Tinubu kọ́ ló ń sanwó school àwọn ọmọ mi kò dẹ̀ ṣàwọn ló ń sanwó oúnjẹ táwọn ọmọ mi ń jẹ kò ń ṣàwọn ló ń sanwó ilé tí mò ń gbé tó bá tẹ̀ jáwọn ni mò ń ṣẹ́ fún tó ń sanwó ilé mi ṣé máa jẹ gbèsè owó ilé báyìí ṣé wọ́n á lé mi jáde ilé báyìí gbé mi nìkan kọ́ lọ lé wọn tà lé yẹn mo ti fọkàn sí pé owó ta máa ń san lóṣooṣù lára máa ń san lọ gbogbo ilẹ̀ mọ̀ pé orílẹ̀-èdè tí mo wà nǹkan wọ́n bẹ̀ bí òfò times 4 gbogbo nǹkan tẹ́yìn bára làwọn ará
ní Nàìjíríà tí for example ni o tí epo bá di 1000 àwa máa rà ní 4000 tá bá convert owó wa sí náírà àwa máa rà ní 4000 naira tẹ́yìn bá rà kan ní 6000 àwa máa rà ní 18000 kò dẹ̀ ṣe kó tún máa ní value 18000 yẹn rárá o value 1000 yẹn náà ló máa ṣì ní o kò ń ṣe pé tá bá ti kó 6000 yẹn lẹ̀ ọdún pé ó máa tún heavy bí normal rárá value ti 6000 wá ní Nàìjíríà value ẹ̀ ní 18 tàbí 24 tí wọ́n ní yes táwọn báyọ̀ tẹ́yìn báyọ̀ kan ní 6000 káwọn bá rà ní 24000 ó kéré jù ó lẹ́sì jù sí owó tiwa jọ́ la fẹ́ ṣe gbogbo yẹn dà ọmọ Yorùbá ẹ ṣàánú mi ẹ fìfẹ́ hàn mí kódà àwọn èèyàn ti pè mí látọ̀dọ̀ Onítìrì àwọn tí mo ní wọn fi mọ́tò lọ̀ mí jọ́ kìíní àná wọn ní ọ̀rẹ́ wa sorípáyé ti bàjẹ́ ṣáà sọ fún ẹ ìwọ wàá gbà wàá ṣe kinní kan wàá ṣe gbá a ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú ẹni ṣèbó máa ń pe ẹ ní alógún màṣẹ́kà ṣèbó olóògùn ẹ ṣàgùn káwọn kíní kan mo ní ẹ wá èmi ò àti pé ẹyẹ wa ti bá parọ́ ẹja mi o ǹjẹ́ mo ti wá sórí social media rí tí mo wá ń sọ fáwọn èèyàn pé mo lógùn mi mọ wáyé káwọn èèyàn kan máa ń lo situation èèyàn láti fi bàyàn nú jẹ́ ẹ lè ṣàánú mi nìyẹn ẹ ti mọ̀ pé tẹ bá fòṣèlú lọ́mí àbí kí wọ́n á join ní káàmpù Dúpẹ́ Onítìrì ó jẹ́ kẹ́ mọ̀ pé mi ì ní ṣe ẹ dẹ̀ fi mí sílẹ̀ má ṣe tẹ bá mọ bí mo ṣe sunkún má ṣe ẹjọ́ yín kọ̀ má ṣe o.